lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Newslight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Newslight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Newslight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Newslight TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Nàṣíhà mi yìí fún gbogbo àwa tí a ń jẹ́ alùtàríkà, àwọn onísúfí, àwa ni mo fẹ́ pè sákèsí nílẹ̀ Yorùbá. Ẹ rí i pé tá a bá tírèsì ìtàn Islam fáìmọye ọdún, fáìmọye ọ̀sẹ̀, fáìmọye ọjọ́, fáìmọye oṣù, ìtàn tí ó dàrú ni pé àwa onísúfí la gbé Islam wọ everywhere, pàápàá jùlọ ilẹ̀ adúláwọ̀ tá a pè láfíríkà tó fi délẹ̀ Yorùbá. I want to introduce Islam. Islam sì ń lọ ní ìlọ ọ̀rọ̀rùn, ìrọwọ́rọsẹ̀, kò sí wàhálà, kò sí pàǹbúrẹ́ ẹni, kò sí kàǹgbẹ́rẹ́ ẹni lọ kóòtù. Kí àwọn tí wọ́n ń pọ̀ wá ní sàlàfíà kí wọ́n tó dé. Dídé tí wọ́n dé, wọ́n bẹ̀rẹ̀ sí ń dasẹ́ àwọn àfẹ́ǹsúfírú, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ pé wọn ò jẹ́ nǹkankan, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ pé wọn ò mọ̀nà, kódà wọ́n sọ pé nínú náà ni wọ́n ń lọ. Láìpẹ́ yìí ni afọ́wà kan tó ń pè ní Abu Sufyan kú nínú àwọn sàlàfíà ni tí gbogbo wa ń ṣàdúrà fún. Àwọn yẹn wọ́n sọ pé tọ̀ ìwà súfì láàfin ọgbà ayé yẹn o, àfáà sàlàfí kú à ń ṣàdúrà fún. Àfáà kan tó ń pè ní Dr. Sarumi lòun wá jáde ló wá ní táwọn bá kú ní káwá ṣàdúrà fáwọn torí pé àwọn kú alal Islam, àwọn kú sórí Islam. Ṣùgbọ́n ìṣúrí tó bá kú àwọn oníṣàdúrà fún torí pé àwọn oníṣàdúrà fún torí pé mata alal kafir, ó kú sórí kèfèrí ni, ojú kèfèrí ni àwọn sálàfí fi gbogbo àwa tá à ń jẹ́ alùtọ̀ríkọ̀ ẹni súfí. Ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ sàhábà kò sọ sàhábà wá dé, gbogbo wọn ń jáde wọn ń pariwo èèyàn afáàlẹ̀ Yorùbá o, ẹ má ṣe kíní kan o. Níjọ́ táwọn sálàfí lọ gbé Saheed Shittu wá tó yàkàyàkà gbogbo àwọn àfihàn súfí pátápátá bí ọdún 5-6, ó bó gbọ́n Sheikh Adam, gbogbo Sheikh Bilala, Sheikh Ibrahim Niyas, bàbá wa fàgbà, Sheikh Onura kí gbogbo ló hánà fún ló pè lọ́mọ náà. Jọ́tà Sheikh Wahida Sheikh Yahya Salati, njọ́ tí wọ́n kú, ó bọ́ sórí social media ní tí ń dúpẹ́ pàwọn èèyàn súfí tí ń kú. Àmúwádò ni wọ́n ń pè wá, ẹ̀yin ní súfí o, àwọn àfáàlẹ̀ Yorùbá o, owó kìíní kan, àwọn àfáàlẹ̀ Yorùbá, àwọn ẹni súfí náà ni. Nísìlẹ̀ wọ́n mọ̀ pa wà, nísìlẹ̀ mọ̀ pa ń bẹ, ẹ fẹ́ forí wa gbá Markaz, ẹ fẹ́ forí wa gbá Mudirul Markaz, ẹ ò bá gọ̀. Ẹni súfí tí ò bá nílà ká ẹ̀, tí ò bá gbọ́n, ní òkun yín ní mo bá wọn boost Mudirul Markaz. Tó gé Mudirul Markaz dá ìmọ̀ huwa yudafi'u ani tasawuf wa turas àbáyìnà. Mudirul Markaz jẹ́ nìkan tí ń dáàbò bo súfí, tí sì ń jà pé kí wàhálà àwọn bàbá wa ẹni súfí tí wọ́n ṣe bí Islam ṣe dó nílẹ̀ Yorùbá kó má bàjẹ́. Ní ìṣẹ́ wa ń pè wá ẹ̀yin afọwọ́ nílẹ̀ Yorùbá ẹ̀ má wọ Mudirul Markaz ní ìrìn ó ń bú sàábé wo ló bú. Ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ fọwọ́ agbá Mudirul wọ́n fi gbà tọ́ o ẹ̀ka àwọn súfí mi látọ̀kẹ́ ní àwọn afáàlẹ̀ Yorùbá nǹkan méjì ló ti bà wá jẹ́ al-hiqdu wal-hasad, ẹ̀gàn àti ká mọ bínú oore ọwọ́ ara wa ó pọ̀ lọ́wọ́ wa. Ẹ̀rẹ́ ní súfí tó ń lò nílá ká ẹ̀ tó ń lò jáde ní sinimá bú wọn. Ẹ jásìkò mòlídìí dé mòlídìí kù bí ọ̀sẹ̀ méjì báyìí. Àwọn tó ní ẹ̀yin afáàlẹ̀ Yorùbá o,
wọ́n bẹ̀rẹ̀ sí ń bú wa wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mòlídì pátá ń ṣe mòlídì àwọ̀ náà sáwọn ni wọ́n àmọ́ kò wá nìsín ẹni tẹ́ mọ̀ pé ìgbà tí Saheed Shittu ń bú gbogbo wa tí ń bú gbogbo bàbá wa inú yín dùn ni ẹ̀ ń ṣe mọ́dàlá rẹ̀ àgbà tó di pé ọ̀rọ̀ gbẹ̀yìn yọ ọmọ sí àkẹ́jáde sí Tọ́lá Mustapha láti bí ọdún méjì báyìí gbogbo àfàsúnà tó jáde sí link defeat ẹ̀rí pàgbà ayé òkà mọ́ ẹ̀ wá ń pè wá ní ìsìlámù pa wà ọgbọ́ ẹ̀yin Sufi nílẹ̀ Yorùbá ẹ dákun torí tọ́ lọ́hùn ẹ má dá sọ̀rọ̀ tó wọn lẹ̀ yìí ẹ jẹ́jọ́ mọ́ fà lára wọn báyìí ní Shia wà Salafiyya kò sí tó kọ́ pẹ̀lú wọn torí pé àwọn Salafiyya yìí ìtàn fẹ́ ni pé kó jẹ́ pé àwọn nìkan làwọn ó wà wọn ò fẹ́ rí Sufi wọn ò fẹ́ rí ẹlòmíì mọ́lẹ́yìn àwọn nìkan bẹ́ẹ̀ sì ni àwa là ti ń bẹ síwájú wọn àwa gẹ́gẹ́ là ń bẹ lórí Islam ìfàfà tó ń bú pé ní ṣírí ni tó ń bú Tọ́lá Mustapha yìí gbogbo ẹni tó bá máa ń wò lórí social media àtijọ́ tó ti ń jáde kò tí ì ka tíra sí àkẹ́rí Sahih Bukhari Sahih Muslim Fathul Bari tíra àwọn Salafiyun yìí tíra àwọn náà ní fi ń kanta wọn ló sì fi ń jẹ̀dí wọn mọ́lẹ̀ ẹlẹ́kejì ẹ̀rí kó lẹ́kọ̀ọ́ ẹ lè gbọ́ kó fẹ́ ṣe nákìdù àbí rọ́dù fẹ́ nìkan kó wá máa bú yàrá rẹ̀ bú bàbá rẹ̀ ṣùgbọ́n àwọn Salafiyya yìí èpè èébú irọ́ ẹ̀gàn jàǹbá ló kún nínú wa wọn tí ẹ bá sọ̀rọ̀ kan tó bá fẹ́ takò wọn ò ní takò ilimi sàkàsíyà rẹ̀ ni wọ́n lọ́ mọ̀ bú pé ọmọ àlè ní dẹ̀dẹ̀wù rẹ̀ ní ógọ̀ ní kìnnìkan ní súnádà ẹ dákun gbogbo àwọn afọ́yín Sufi ńlẹ̀ Yorùbá ẹ má dá sọ̀rọ̀ wọn Ọlọ́run mú wọn ni ẹ jẹ́ ká máa fà á lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.